a ṣàjọ wà nínú bedroom nínú jacuzzi ó sì ń kiss mi àwọn náà fúnra lára wọn gan ló máa ti mọ̀ pé òun wà okay wọ́n kiss mi dáadáa wọ́n kiss mi èmi náà kiss wọn padà wọ́n ní kí n ṣe nǹkan táwọn ṣe padà wọ́n ṣe é wọ́n ní kí n má máa jẹ́ kí tó wà nínú mi kí n máa gbé tọ́ mi mo gbé tọ́ mi wọ́n ṣe gbogbo ẹ̀ pàtàkùrù ń bẹ́ẹ̀ wọ́n wá gbé mi àwọ̀ bedroom àwọ̀ yàrá nígbà tá a wọ yàrá orí onírúurú foot mat tá a máa fi ló máa má ò lè wọlé foot mat ló máa dúró sí tó wà ti clean àti mú tó wẹ̀ ní clean ara ẹ̀ àwọn clean ara wa ta clean ara wa wọ́n ní kí n máa bọ̀ lórí bẹ́ẹ̀dì bọ́ sórí bẹ́ẹ̀dì wọ́n kọ́ fún mi ní kíní oil yẹn ó fi pa gbogbo ara wọn this time around the oil is not kò ní menthol nínú fi pa gbogbo wọn lára wọ́n fún mi ní wipes kò fi ní ọwọ́ mi mo sọ sínú kíní tó máa ń sọ trash wọ́n fún mi ní oil yẹn wọ́n ní kí n máa fipá bí àwọn ìṣèbá mi ṣe ń jọ yẹn pé ṣé mo ṣe rántí kò ní wọ́n á ṣe wọ́n á fi pa bí mo ṣe ń pa wọ́n ní kí n mú ọwọ́ méjì ní kémi lò kí n fi oil yẹn sí mo yẹ fi sí báyìí wọ́n ní kí n fi sójú ara wọn bó ṣe fi sójú ara wọn bó ṣe fi rárá báyìí wọ́n kọ́ oh baby hold it hold me baby oh wọ́n kò ń pariwo ní wọ́n pariwo gidi gan wọ́n ní pé ok kí n gbé lọ síbi ìdí àwọn yẹn wọ́n á gbé lọ síbi ìdí àwọn bó ṣe ń jọ yẹn ok wọ́n á fi síbẹ̀ wọ́n á ní kó òun á bẹ̀rẹ̀ sí massage ó ní tó bá ti fi síbi ojú ara wọn tó bá ti méjì gidigidi tó ti pariwo yẹn wọ́n á ní ok wọ́n á ṣe bẹ́ẹ̀ ìgbà tó wọ́n á ṣe bẹ́ẹ̀ fún wọn tán wọ́n á ṣe tó tí ó náà ti ṣeun ẹ má wọrí wọ́n á gbé yín débẹ̀ nígbà tó ń fi sí ojú ara wọn tán tó ń fi ọ́ìlì yẹn sí kíní yẹn sí wọ́n ní kíní yẹn ìbẹ̀rẹ̀ àròkò òyìnbó ẹ̀ wọ́n máa ń lò tí ojú ara ò bá yá tójú ara bá tẹ́ máa ń lò ẹlòmíràn ìtọ́ ni most of yín kúkú ń lò ọkùnrin míì ìtọ́ ló ń lò àwọn obìnrin tó tún mọ bó ṣe ń ṣe tí wọ́n fẹ́ bára wọn ṣeré wọ́n tó máa ń lò á máa tutù mọ́ wọn lójú ara ni wọ́n ní wọ́n máa fi ṣéèkì bẹ̀ wọ́n fi ṣéèkì wọ́n ní pé kó mú ọwọ́ òun kó fi ra bẹ̀ wọ́n á fi ra bàtà wọn á dì wọn lọ́wọ́ mú síbẹ̀ tó ń dì wọn lọ́wọ́ síbẹ̀ tó fọ́ wọn máa ṣéèkì ó ṣe dà nìyẹn nígbà tí wọ́n dà ó ní ìgbà yẹn wọ́n mọ̀ kán dà ní bó ṣe dà tó yẹn ó ní gbẹ̀yìn bá àwọn náà ti gbójú ara wọn ti ṣe pọ̀chọ̀pọ̀chọ̀ pé òun ò tí ì mọkùnrin ìgbò tó ń sọ fún yá àti ṣe wọn o nígbà tó ń bá wọn ṣeré tán wọ́n wá ní ok òun á mú wipes yẹn òun á fi clean ojú ara wọn wọ́n á dìde wọ́n ní kó náà lo kíní òun padà òun lò àwọn náà lò àwọn àjọ jókòó sí ibẹ̀ wọ́n tún wá da kíní táwọn ọmọ yẹn wọ́n sọ pé òun ò mú wọn wípé tó òun mú yẹn pé orí òun fi hàn pé lè kó sínú nǹkan bẹ́ẹ̀ pé lè this one is just natural wọ́n á fọ́ wọn á ní drink it òun á mú gbà tó mú àwọn náà wá mú wọ́n á ní tó òun ti smoke rẹ̀ wọ́n á ní rárá o wọ́n á ní ok wọ́n á dìde wọ́n á lọ mú kíní yẹn ó wà nínú ó dàbí kíní báyìí ní bó ṣe ó dàbí pé bí láìtà ni wọ́n ní ó ṣe báyìí bó ṣe ṣe kíní yẹn báyìí kíní ti wà ń bẹ̀ bó ṣe ṣe báyìí ní ẹ̀kọ́ tọ̀nà ni ó dàbí pé kò dàbí tí kò dá ó ní kò ṣe ó yẹ pé electronic cigarette ni kò ṣe normal cigarette wọ́n ní wọ́n wá mú wọ́n ní bó ṣe wá ti fà báyìí. wọ́n bá wọn sọ̀rọ̀ pé do you enjoy it wọ́n ní okay do you know how to massage the leg wọ́n sọ pé òun ò mọ̀ wọ́n ló máa kọ náà ni wọ́n á gbé ẹsẹ̀ wọn sí orí chair tó ń jókòó sí wọ́n á bẹ̀rẹ̀ sí fi ṣeré mo fi ṣeré ìgbà tó ń ṣe tán wọ́n á ní kó máa bọ̀ lórí iṣẹ́ àyẹn ní kó máa bọ̀ wọ́n ní wọ́n á gbé òun síwájú wọn báyìí wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí mú ọyàn òun nìyẹn lọ́kùnrin ò mọ ọyàn òun rí wọ́n ní bó ṣe mú akàn òun á dùn mọ́ òun ó ní wọ́n sì gbàgìdì akàn òun á dùn mọ́ òun wọ́n tún mú kejì akàn òun á dùn mọ́ òun wọ́n tún mú akàn òun á dùn mọ́ òun tó bá ti mú tó wọn bá ti mú òun tó báyìí akàn òun á dùn mọ́ òun wọ́n ní bó ṣe gbé òun nìyẹn ó tún lórí bẹ́ẹ̀dì àwọn àti wọn nígbà táwọn lórí bẹ́ẹ̀dì padà wọ́n wá sọ fún mi pé do you know how to use your mouth ó lóun ò mọ̀ kankan ṣe wọ́n á ní pé okay wọ́n á láwọn dáhùn láì òun dáhùn wọ́n á mú ẹnu wọn wọ́n bẹ̀rẹ̀ sí mú nǹkan ọmọbìnrin àwọn ọmọ bá tọ́ nígbà tí wọ́n bá wọ́n á mú
wọn nítorí báwọn ṣe ṣe àtàwọn bọ̀ wọn bá nítorí báwọn ṣe ṣe wọ́n tún láàgbọ̀ nítorí báwọn ṣe ṣe ó sọ pé yes ó ní okay yá kó máa dúyọ̀ wọn ó lóun ti láì dáhùn ó ní wọ́n kọ̀ wọn ni o ó lóun náà tó máa láwọn tó ń bá ti láwọn tó ń láwọn tó stage kan tó ń lá wọn ní wọn tó mú ibi dọ̀ wọn yẹn wọn tó gbẹnu síbẹ̀ wọn tó bẹ̀rẹ̀ sí ní lábẹ́ ó ní wọn tó máa ti ń láwọn tó pé kí yes that place yes okay very good ẹni pé èèyàn kọ́ yẹn nìkan ó ní wọn lọ nígbà tó jẹ́ ẹ̀kọ́ náà wọ́n sọ lóhùn pé kóun lọ sùn pé ṣé òun lè dá lọ sí yàrá òun wọ́n sọ pé òun lè dá lọ wọ́n á ní òkè kóun lọ sùn ó ní bóun ṣe lọ nìyẹn nígbà tó ń dé yàrá òun lọ tún tọ́jà òun lọ búrọ̀ṣì ẹnu òun ìgbà tí òun mú òun lára òun ṣàwọn bẹ òun sùn nígbà tílẹ̀ mọ́ tó ń rí wọn láàárọ̀ ọjọ́ kejì ojú ọkàn ti òun wọ́n sọ pé how are you báwo ni ṣó ti jẹun gbogbo ti jẹun wọ́n á fún òun ní flask pé kó máa fi gbé tíì lọ sí school wọ́n gbé tíì fún òun kó máa pò tó máa ti lọ sí school mo sọ pé ẹ ṣé gan ma God bless you ma ó ní òun á kúrò ń bẹ̀ ó ní àwọn ṣe bóun ṣe dé school bó ṣe ń kọ́ òun níṣẹ́ ibi lọkàn ń wà kí ni ìdùnmọ̀ òun lóòótọ́ bó ṣe máa sọ pé ọkùnrin àti obìnrin náà máa ń bára wọn lájọṣepọ̀ pé kì í ṣe obìnrin àti obìnrin irú kí lè lè bá inú òun sáwọn pé irú kí lòun wá ṣe òun ò dé kí lóòótọ́ dájú òun ló máa ń wá sọ́dọ̀ àwọn dájú òun máa wá ní mọ́ǹtì dájú òun wà máa wá ní ẹ̀sìmọ̀tì dájú òun wà ó ní nígbà tó wáyà òun gbà tó di bí abiri after a week ọjọ́ ní kò ń wà after a week tó ń wá tó ń ṣe wà lọ́bẹ̀ wọ́n á gbé kinní fún òun wá mú ó ní gbogbo táwọn àwọn abẹ́rẹ́ pẹ̀lú pint wo lòun bí òun lọ sí school wọ́n kẹ̀lé pé òun pẹ̀lú pint wo lòun tó bá sí pint fún wọn ṣé òun kọ́ lè wò lánàá wọn ní rárá o tó ń wẹ tó wá ti school dé bí pé mi sọ pé change pint ẹ̀ ṣùgbọ́n báyìí sọ pé tó wá pé 3 months báyìí wọ́n máa gbàgbọ́ ẹ̀ lọ́wọ́ òun máa ní kò nà sún nínú go and trash it máa kó àwọn other pint fún òun àti ibẹ̀ ló ti wọ́n gistrin pint ó lóun máa sọ̀rọ̀ débi gistrin pint yẹn ọ̀tọ́ máa fi ṣe nítorí bá ti wọ gistrin pint pẹ̀tọ́ pé ó ti yá tó bá ti wọ gistrin pint báyìí ó ní máa sọ kóun wọ gistrin pint tó máa ti ń bọ̀ àbá wọn kóun wọ gistrin pint ó lóun bọ̀ ó nígbà tó wá jẹ́ lẹ́ẹ̀kejì yẹn ó ní wọ́n ṣe pé òun ó gbé drinks fún òun ó lóun mú àwọn ọjọ́ ìgbà mìíràn lè pè òun táwọn ọjọ́ máa mú àwọn ọjọ́ máa drink àwọn ọjọ́ máa mú tó máa yẹ sí mo tó wá ní kóun lọ sùn wọ́n ní ṣe ọkọ̀ fún òun máa lọ ìgbà mìíràn máa pè òun so wọ́n máa ń pè òun bẹ́ẹ̀ bọ̀ ilé ẹlẹ́ẹ̀kejì táwọn tó máa bá wọn lájọṣepọ̀ ó ní bóun ṣe débẹ̀ wọ́n sọ pé kóun lọ wẹ̀ òun àbẹ̀tù ìgbà tóun wẹ̀ tó nínú ara òun á bọ́ sí orí bẹ́ẹ̀dì wọ́n ní kóun náà kóun bọ́ sórí bẹ́ẹ̀dì òun bọ́ sórí bẹ́ẹ̀dì wọ́n ní pé kóun yàtọ̀ òun yàtọ̀ wọ́n ní wọ́n wò ó báyìí kóun yàtọ̀ sílẹ̀ dè wọ́n yẹn báyìí ǹjọ́ wọ́n ṣe báyìí ac fẹ́lẹ́lẹ́lẹ́ wọ́n máa reduce ac fóun ní tóun bá ti wọlé kó bá múná lọ ní ìsìn yìí àwọn security àwọn ọmọ àtọ̀jẹ́ ètò mi dé clean nígbà tó wọ́n á dé wọ́n á bá wọn á fọwọ́n òkè ní ẹ̀fẹ̀ àwọn lóyún ní ojú ara ní bó ṣe ń fi ọ̀rọ̀ lójú ara wọ́n á ní èyí wọ́n á sọ pé shout talk don't worry you can talk wọ́n ní yeah you can talk yes there is it baby like wọ́n fẹ́ kóun sọ̀rọ̀ kóun pariwo ìgbà tó wọ́n ṣe tán wọ́n ní wọ́n sọ pé ok tó wọ́n ṣe tán tóun dá wọ́n á clean lọ́wọ́ wọn wọ́n á ní kóun tó lọ sanra oṣù tẹ̀sí mú wọn wọ́n ní I am feeling cold wọ́n á ní ok wọ́n wá eat omi fáwọn warm water wọ́n á fi sanra ìgbà tó wọ́n fi sanra wọ́n á wọlé padà wọ́n ní wọ́n bá tún ṣí ojú ara fóun wọ́n á bẹ̀rẹ̀ sí ní la ojú ara yẹn ó ní wọ́n sọ pé wípé àwọn láìkí òun pé òun lè tẹ̀ wọ́n understand pé òun tún ṣe ju ti tẹ́lẹ̀ lọ ó lóun wá la àti òun la ojú ara wọn tó dáadáa tó òun la tán wọn ní okay yes you are a good girl you're a good girl àwọn sọ pé tó bá lè ṣe dáadáa fún àwọn within 3 months sí àbẹ́ máa sọ debt ẹ̀ tán so you stay here wọ́n máa gbowó oṣù wọ́n á rò pé sówó oṣù yẹn nìsinyìí wọ́n á fún àbẹ́ ní advance owó oṣù ọdún kan sílẹ̀ so that they can get a good house current ilé gidi so that àbúrò ẹ̀ àti ẹ̀ ní good life ó lè sọ pé if I can do it very well yes okay so I have a surprise for you tomorrow don't worry wọ́n ní bó ṣe di àárọ̀ ọjọ́ kejì wọ́n kọ́ fóònù ní fóònù tó ṣe fóònù báyìí wọ́n ní tóun lọ sí sukùn kan ní take your phone inú òun dùn 100 phone nígbà náà 100 kẹ̀ ó ní àwọn Nokia 100 yẹn ni nígbà tó ń sọ yìí àwọn Nokia 100
tí wọ́n máa ń